agbára ìtúsílẹ̀ fún aráàlú òyìnbó tí ó fi kérò oko wálé tọ́nà àfi ṣí tí ní àfi dùn táyà àfi kún tó gan ayé òfin ní borí ẹ̀. bẹ́ẹ̀ ni aráalé náà lè ṣe àmọ́ aráàlú òyìnbó ni mo fún níṣẹ́ yìí ẹ ṣe àì fún wọn torí àwọn aráàlú òyìnbó níbi kankan tá ń sá lọ Ọlọ́run nìkan lágbára lé kò sí bàbá kò sí ìyá ń bẹ̀ ìdààmú sì máa ń pọ̀ láti lé tí wọ́n fẹ́ ká kérò oko délé gbìyànjú bá mi gẹ́ẹ̀tì Himalaya salt bu omi sínú bọ́kẹ̀tì ìwẹ̀ da Himalaya salt díẹ̀ sí inú ẹ̀ bójá ṣíbí méjì bójá ṣíbí mẹ́ta bá mi ju cinnamon stick ẹyọ kan àbí méjì sínú ẹ̀ bá mi da bay leaf tó máa fi ń sóúnjẹ yẹn ju bóyá ọ̀kan bóyá méjì bú sí bó bá ṣe rí ju sínú omi yẹn ìwọ tó bá jẹ́ mùsùlùmí wá ṣe súrátùlì fatiha ẹyọ kan wá ṣe yá fatah 100 wá ṣe sára omi yẹn wá gbé sílẹ̀ tó bá ṣe láàárọ̀ ó di alẹ́ kó tó fi ṣanra tó bá ṣe lálẹ́ ó di àárọ̀ kó tó fi wẹ̀ ara ilé náà lè ṣe o mi discriminate o ara Nàìjíríà ara ilé náà lè ṣe àmọ́ eléyìí mo fún àwọn ará abroad farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó dẹ̀ fi nǹkan tó bá lágbára kó fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní kó dẹ̀ share fídíò yìí account number ní fáwọn ọmọ aláìní 0123 214254 account number fáwọn aláìní 0123 214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. bákan náà ni a ní àwọn powder tó yẹ pé tó o bá ní powder yẹn àti polówó powder yìí àwọn nǹkan tó lágbára lápapọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ tó bá ń lo powder yìí evil word wọn ní access sí ẹ gbogbo èyí tí wọ́n monitoring spirit yẹn wọn ò ní rí ẹ wàá dẹ̀ máa gbé nǹkan rere ṣe lóòótọ́ alówó expensive but depending on the quantity ta fi ń ta ó lágbára púpọ̀ jù ó wà òkè tó bá tọwọ́ ẹ bá tẹ̀kan nínú àwọn powder ìgbọ́dọ̀ jẹ́ méjèèjì ni inú ẹ̀ á dùn ayọ̀ á kún especially fáwọn àtàwà labroad kò síbi tẹ́ ìwà tá a lè ti deliver ẹ̀ ẹni tó wà Nàìjíríà náà kò síbi tẹ́ ìwà tá a lè ti deliver ẹ̀ bẹ́ẹ̀ ni innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní ìwọ tó bá fẹ́ ṣiṣẹ́ yìí tó o bá mọ fatia tó kì í ṣe mùsùlùmí ṣáà ti bu omi sínú bọ́kẹ̀tì da bay leaf níwọ̀nba sí bu Himalaya salt sí ju cinnamon stick sí fílẹ̀ mọ́jú kò fi ṣanra láàárọ̀ àbí kò fílẹ̀ láàárọ̀ kò fi ṣanra lálẹ́ máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ kò bá jẹ́ bay leaf ẹyọ kan lójú sí cinnamon stick ẹyọ kan kò bu sọ́ọ̀tì yẹn ẹyọ ṣíbì kan sí máa ṣe bẹ́ẹ̀ ọ̀nà àṣì inú àdúrà yẹn á kún if ò ní access sí ẹ ó máa ń prevent ní purification ni so kò dídán náà tó pé tó o bá jẹ́ mùsùlùmí kò lè ka Fatiha àti yá fatah tó o bá lè ṣe kàn pray sí nígbà tó o ṣe kò dẹ̀ tún pray tó a fi wẹ̀ bákan náà ni ẹ wọ́n sọ̀pọ̀ lórí +2761295638 ẹ gbìyànjú kẹ́ get all in one wa ikú nìkan ni kò lè wò àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China Arab country àti iṣẹ́ tí mo bá ń lé ní ọmọ Ìlọrin ní mímú dẹ̀rìn káàkiri Africa ẹ get miracle leaf sí wa ẹ get transformer àti caterpillar wa àti memory booster àti bulldozer fún ní fibroid